ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين Bismillahirrahmanirrahim. Zulu sọ yìí pé lẹ́ni sàbí tó kópa nínú Badr tí màá sọ nípa wọn àwọn náà ni Hazrat Bilal bin Rabah. Hazrat Bilal, orúkọ bàbá Hazrat Bilal ni Rabah tí ìyá wọn sì ń jẹ́ Humama. Hazrat Bilal wọ́n jẹ́ ẹrú Umayya bin Khalaf. Orúkọ tí wọ́n tún mọ̀ sí òun náà ni Abu Abdullah, tí àwọn ẹgbàá kan sì sọ wípé Abu Abdurrahman àbí Abu Abdulkarim àbí Abu Amr òun ni wọ́n máa ń pè wọ́n. Mama Hazrat Bilal wọ́n jẹ́ ẹni tí ó ń gbé ilẹ̀ Abyssinia, ṣùgbọ́n bàbá wọn máa ń wà ní ilẹ̀ Lárúbáwá. Àwọn tí wọ́n ṣe ìwádìí wọ́n kọ wípé ìran Sami ní ilẹ̀ Abyssinia òun ni wọ́n ti wá. Ìyẹn ni wípé àwọn ìran Sami wọ́n ṣe ìrìn àjò láti ilẹ̀ Lárúbáwá lọ sí agbègbè kan ní ilẹ̀ Adúláwọ̀, tí ó fi jẹ́ wípé àwọn náà wọ́n darapọ̀ mọ́ àwọn ènìyàn bẹ̀. Ṣùgbọ́n àwọn àmì àti àwọn àṣà kọ̀ọ̀kan ó ń bẹ ní ara wọn, ó ń bẹ nínú wọn tí wọ́n padà mú gẹ́gẹ́ bí ẹrú tí wọ́n sì mú lọ sí ilẹ̀ Lárúbáwá, nítorí pé wọ́n jẹ́ ẹni tí wọ́n dúdú. Látara bẹ́ẹ̀ àwọn ará ilẹ̀ Lárúbáwá wọ́n rí wọn gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Abyssinia. Nínú ẹgbàá mìíràn wọ́n sọ pé ilẹ̀ Mecca òun ni wọ́n ti bí Hazrat Bilal, tí wọ́n sì jẹ́ ọ̀kan nínú àwọn Mu'alligin. Àwọn tí wọ́n máa ń pè ní Mu'alligin òun náà ni àwọn tí ó ṣe pé wọ́n yìí ṣe Lárúbáwá tààràtà. Nínú ẹgbàá mìíràn wọ́n sọ pé ilẹ̀ Ashala tí ń ṣe Sọ̀rá ni wọ́n ti bí wọn, tí ó wà ní agbègbè Yemen. Àwọ̀ Hazrat Bilal ó jẹ́ èyí tí ó dàbí ti alikama àti dúdú. Wọ́n jẹ́ ẹni tí ara wọn jẹ́ ẹni tí ó lára, tí wọ́n sì ní irun eléyìí tí ó dìpọ̀. Hazrat Bilal ṣe ọ̀pọ̀lọpọ̀ yìgì. Ó ń bẹ nínú àwọn aya wọn tí wọ́n wá láti àwọn ìran tó níyì ní ilẹ̀ Lárúbáwá. Ìkànnù àwọn aya wọn ni ó ń jẹ́ Ala binti Auf, tí ó jẹ́ ọmọ ìyá Hazrat Abdurrahman bin Auf. Aya wọn kan ó ní Hind Khala Nia, tí òun wá láti ìran Banu Uqayl. Òjíṣẹ́ náà sàlámù ni wọ́n ṣe yìgì fún Hazrat Bilal. Hazrat Abu Darda radiyallahu ta'ala anhu, wọ́n ní ìbátan kan tí ó fẹ́ Hazrat Bilal bákan náà, tí ṣùgbọ́n wọn ò bí ọmọ kankan fún wọn. Hazrat Bilal ní ọmọ ìyá kan tí í ṣe Khali, wọ́n sì ní ọmọ ìyá lóbìnrin kan tí ń jẹ́ Ufaira. Òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam sọ wípé Bilal àwọn ni Sabiqul Habsha, ìyẹn ni wípé ẹni àkọ́kọ́ nínú àwọn ènìyàn Abyssinia tí wọ́n gba Islam. Atanas ní ìgbàwá wípé òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam sọ wípé àwọn ènìyàn tí wọ́n kọ́ gba Islam mẹ́rin ni wọ́n jẹ́. Ana Sabiqul Arabi, wípé èmi ni ẹni àkọ́kọ́ nínú àwọn Lárúbáwá. Salman Sabiqul Farsi, Salman òun ni ẹni àkọ́kọ́ nínú àwọn ìran Farisi. Bilalun Sabiqul Habsha. Hazrat Bilal wọ́n wá láti àwọn ẹni àkọ́kọ́ nínú àwọn ènìyàn Abyssinia. Suhailun Sabiqul Rum, àti pé Suhaib òun ni ẹni àkọ́kọ́ nínú àwọn ènìyàn Róòmù. Urwa bin Zubair wọ́n ní ẹgbàá wípé Hazrat Bilal bin Rabah
wọ́n wà nínú àwọn ẹni ọ̀hún tí wọ́n máa ń rí gẹ́gẹ́ bí ẹni tí ó lẹ. Nígbà tí wọ́n gba Islam, wọ́n á máa fi ìyà jẹ wọ́n kí wọ́n lè bá ṣẹ́rí kúrò lójú ọ̀nà ẹ̀sìn wọn. Ṣùgbọ́n wọn ò láíláí gbé ọ̀ràn ọ̀hún eléyìí tí àwọn ènìyàn fẹ́, wọn ò gbé jáde lẹ́nu. ìyẹn ni pé kí wọ́n kọ Ọlọ́run ọba. Umayya bin Khalaf ni ó máa ń fi ìyà jẹ wọ́n gbà náà lọ́hùn. Hazrat Bilal nígbà tí wọ́n nígbàgbọ́ nínú òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam, wọ́n sì máa ń fi ìyà jẹ wọ́n nígbà tí àwọn ènìyàn bá lè kókó mọ́ Hazrat Bilal. Ahad ahad ni wọ́n máa ń wí. Wọ́n máa sọ wípé sọ bí àwa náà ṣe ń sọ, ṣùgbọ́n Hazrat Bilal wọ́n máa dáhùn wípé ahọ́n mi ò lè pe nǹkan tí ẹ̀yin ń pè. Nínú ẹgbàá mìíràn wọ́n sọ pé nígbà tí wọ́n bá ti ń fi ara ní Hazrat Bilal, tí àwọn abọ̀rìṣà tí wọ́n fẹ́ kí ó ṣe pé wọ́n tẹ̀ sí ọ̀dọ̀ wọn, nǹkan tí Hazrat Bilal máa ń sọ náà ni Allah Allah. Nínú ẹgbàá náà ó wáyé pé nígbà tí Hazrat Bilal tí wọ́n ní ìgbàgbọ́, wọ́n kó ohun gbogbo tí wọ́n ní, wọ́n sì dánù, tí wọ́n sì ń sọ fún wọn wípé Ọlọ́run ọba rẹ̀ ni Lat àti Uzza, ṣùgbọ́n ahad ahad ni àwọn ń wí. Ní àsìkò ọ̀hún ni Hazrat Abubakar tí ń lọ sí ọ̀dọ̀ ẹni tí ó ní wọ́n wípé ìgbà wo ni ó máa fi ara ní ẹni yìí dà. Báyìí ni Hazrat Abubakar bí wọ́n ṣe ra wọn ní ókà 7, tí ókà kan sì jẹ́ díráhàmù 40, eléyìí tí ó túmọ̀ sí pé 400 ó ní iye díráhàmù tí wọ́n rà wọ́n. Lẹ́yìn náà, ìgbà tí wọ́n sọ fún òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam, òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam sọ wípé ìrẹ́ Abubakar jẹ́ kí èmi náà kópa nínú eléyìí. Hazrat Abubakar sọ wípé ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run ọba, mo ti dá sílẹ̀. Hazrat Abubakar àwọn ni wọ́n ra Hazrat Bilal tí wọ́n sì dá wọn sílẹ̀ ní ọ̀nà Ọlọ́run. Gẹ́gẹ́ bí mo ti sọ ní ìṣáájú, iye tí wọ́n rà wọ́n òun náà ni 400, tí àwọn kan sì sọ wípé rókíà 5 ni, èyí tí ṣe 200 dirham. Àwọn kan sọ wípé rókíà 7 ni, tí ó jẹ́ 400 dirham, tí àwọn kan sọ wípé rókíà 9 ni, eléyìí tí ṣe 300 dirham. Nínú ẹgbàá kan, nígbà tí Hazrat Abubakar tí wọ́n ra Hazrat Bilal, wọ́n yí wọn mọ́ ilẹ̀ lọ́wọ́. Ní àsìkò wọn ni wọ́n lọ kó rókíà 5 wá tí wọ́n fi ra wọn. Àwọn èèyàn sọ wípé tí o bá fẹ́ láti san rókíà kan ṣoṣo, ìyẹn 40 dirham, àwọn ó ta ní rókíà kan ṣoṣo ọ̀hún náà. Lórí èyí, Hazrat Abubakar wọ́n sọ wípé tí ó bá jẹ́ wípé ẹ fẹ́ tà ní 100 rókíà, ìyẹn èyí tí ṣe 40 dirham, màá rà ní 100 rókíà ọ̀hún. Hazrat Aisha wọ́n ní ẹgbàá wípé Hazrat Abubakar wọ́n dá àwọn ẹrú 7 báyìí sílẹ̀ tí wọ́n fara ní. Nínú wọn ni Hazrat Bilal, Hazrat Ahmad bin Fuela náà wà nínú wọn. Hazrat Jabir bin Abdullah wọ́n ní ẹgbàá wípé Hazrat Umar wọ́n máa sọ wípé Abubakar òun ni adarí wa, àwọn sì ni wọ́n dá adarí wa, ìyẹn Hazrat Bilal sílẹ̀. Hazrat Khalifatu Masih ẹlẹ́ẹ̀kejì wọ́n sọ nípa bí wọ́n ṣe ń fi ara ní Hazrat Bilal àti bí wọ́n ṣe dá wọn sílẹ̀. Wọ́n sọ báyìí wípé, wọ́n sọ nípa eléyìí wípé ẹrú yìí tí ó ṣe wípé ó nígbàgbọ́ nínú òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam, àwọn ẹrú tí ó nígbàgbọ́ nínú òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wá láti oríṣiríṣi ìran. Ó ń bẹ nínú wọn tí wọ́n wá láti Abyssinia bíi Bilal, Rome bíi Suhaib, Kristiani bíi Jubair àti Suhaib. Wọ́n wà nínú àwọn abọ̀rìṣà tí ó jẹ́ Bilal àti Ahmad tí wọ́n wà níbẹ̀, tí wọ́n máa rí ara wọn ní ilẹ̀ẹ́lẹ̀, tí wọ́n sì máa gbé òkúta ńlá lé wọn lọ́kàn, tàbí kí wọ́n jẹ́ kí àwọn ọmọ kéékèèké kí wọ́n máa gbẹ́ ara wọn. Umayya bin Khalaf ó jẹ́ adarí, ó jẹ́ ẹni tí ó ní wọ́n gẹ́gẹ́ bí ọ̀gá. Umayya bin Khalaf a máa mú wọn lọ sí orí ilẹ̀ ní inú oòrùn, tí a bọ́ wọn lára sílẹ̀, tí a sì gbé òkúta ńlá lé wọn lára, tí wọ́n sì máa sọ yé pé jẹ́rìí sí ìjẹ́ Ọlọ́run ọba Lat àti Uzza, kí o sì kọ
Muhammad sallallahu alaihi wasallam sílẹ̀. Bilal a máa dáhùn wípé ahad ahad, ìyẹn ni wípé ọba ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba, ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba. Nígbà tí wọ́n gbọ́ ìdáhùn yìí lóòrèkóòrè, èyí a máa bí Umayya nínú lọ́pọ̀lọpọ̀, tí wọ́n á sì tún tẹ̀síwájú wípé kí àwọn ènìyàn kí wọ́n máa fi ara ní wọ́n, wípé ẹ gbé wọn lọ sí ìta Mẹ́kà kí ẹ gbé òkúta lé wọn lára. Látara bẹ́ẹ̀ ara wọn máa ń kún fún ẹ̀jẹ̀, ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà ahadun ahadun òní wọn máa wí. Èyí ni pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba, ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba. Nígbà tí ọlọ́run bá fún àwọn mùsùlùmí ní ààbò ní Medina, tí wọ́n sì ní àǹfààní láti wà ní ìyọ̀ǹda tiwọn, báyìí ni òjíṣẹ́ lásán àṣàlà ń ṣe fún Hazrat Bilal ní àǹfààní láti pe ìrun ẹrú láti ilẹ̀ Abyssinia yìí. Kàkà tí wọ́n pe ashhadu an la ilaha illallah, ashhadu an la ilaha illallah ni wọ́n máa ń pè. Nígbà náà àwọn ará Medina tí wọ́n mọ nǹkan, tí wọ́n mọ bí ipò wọn ṣe rí, wọ́n a máa rẹ́rìn lé lórí. Látara bẹ́ẹ̀ àwọn ènìyàn kan, òjíṣẹ́ lásán àṣàlà ń bá àwọn ènìyàn tí wọ́n ń rẹ́rìn lórí èyí, wọ́n wá sọ fún wọn wípé ẹ̀yin èèyàn yìí ẹ rẹ́rìn lórí bí Bilal ṣe ń pèrun, ṣùgbọ́n mo fi ọlọ́run ọba ṣe rí pé àṣẹ ọlọ́run ọba ó ń gbọ́ eléyìí tí inú rẹ̀ sì ń dùn. Nǹkan tí wọ́n ń tọ́ka sí òní wípé ẹ̀ ń wò pé kò lè pe shin dáadáa, ṣùgbọ́n kí ni nǹkan tí ó ń bẹ ní àárín shin àti sin, ọlọ́run ọba ni ó mọ̀. Nígbà tí ó ṣe wípé wọ́n máa fi ara rẹ̀ lé orí erùpẹ̀ gbígbóná, tí wọ́n sì máa fi ara ní, wọ́n máa sọ wípé ṣé wà yírada àbí ò ní yírada. A máa sọ pẹ̀lú èdè rẹ̀ tí ó dáńtọ́ ẹ̀ náà, pẹ̀lú ahadun ahadun, tí ó fi ń jẹ́rìí sí ọ̀kan ṣoṣo ọlọ́run ọba, tí ó sì fi òdodo rẹ̀ àti ìgbàgbọ́ rẹ̀ lélẹ̀ láti inú ọkàn wá. Nítorí náà àsádú tí ó ń pè yìí ó jẹ́ nǹkan tí ó wúlò tí ó sì tẹ̀wọ̀n ju àṣàhádú tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń pè lọ. Nígbà tí Hazrat Abubakar tí wọ́n rí ìnira yìí ni wọ́n ṣe san owó wọn, tí wọ́n ṣe dá wọn sílẹ̀. Báyìí náà ni a ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ẹrú tí Hazrat Abubakar tí wọ́n dá sílẹ̀ látàrí owó wọn. Hazrat Bilal wọ́n wà nínú àwọn, wọ́n máa kà á mọ́ àwọn as-sabiqun awwalun. Wọ́n ní ìgbàgbọ́ wọn nínú Islam ní àsìkò tó ṣe pé àwọn èèyàn méjì péré náà ni wọ́n ní àǹfààní láti kéde pé wọ́n jẹ́ mùsùlùmí. Hazrat Abdullah bin Masroor wọ́n sọ wípé àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n kéde wípé àwọn jẹ́ mùsùlùmí méje ni wọ́n: òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam, Abubakar, Ammar àti màmá wọn Sumayya àti Suhaib àti Bilal àti Miqdad. Báyìí ló fi jẹ́ wípé ọlọ́run ọba ó dáàbòbò òjíṣẹ́ lásán àṣàlám látàrí ẹ̀gbọ́n bàbá wọn Abu Talib, tí ó sì dáàbòbò Abubakar látàrí àwọn ìran wọn. Gẹ́gẹ́ bí mo ṣe sọ nínú khutbah kan tí ó ti kọjá, wípé kìí ṣe wípé òjíṣẹ́ lásán àṣàlám fúnra wọn ò bọ́ nínú ìnira àwọn ọ̀tá, bẹ́ẹ̀ ni Hazrat Abubakar náà wọn ò bọ́ nínú àwọn ìnira àwọn ènìyàn wọn. Àwọn méjèèjì náà wọ́n fi ìnira kàn wọ́n dé ògóńgó ní ìpilẹ̀ṣẹ̀. Ó kọ́kọ́ ó sì dẹ̀dílẹ̀, ṣùgbọ́n lẹ́yìn náà ilé kókó ọ̀hún ó tẹ̀síwájú. Ṣùgbọ́n èyí wà nínú nǹkan tí ẹni tí ó mú ẹgbàá wá tí ó ń sọ wípé lọ́nà kan àbí òmíràn wọ́n tiẹ̀ ṣì ń wá àwọn ẹni tí ó ń gbóhùn tí wọ́n tí ó ń ṣe àránṣe, ṣùgbọ́n àwọn yòókù ẹrú ni wọ́n jẹ́, tí wọ́n máa fi ara ní wọ́n á fún wọn ní àhámọ́ irin, tí wọ́n sì máa gbé wọn sí orí ilẹ̀ lábẹ́ òrùn gbóná. Kò sí ẹni náà tí ó lè ṣìpẹ̀ fún wọn yàtọ̀ sí Hazrat Bilal, nítorí pé wọ́n kú ti fi ara wọn jìn fún ọlọ́run ọba pátápátá. Hazrat Bilal wọ́n dúró ṣinṣin, tí wọ́n sì jẹ́ ẹni tí ó ní àmì láàrin àwọn ìran wọn. Wọ́n á máa wó wọn lọ sí àárín ìta Mẹ́kà, tí wọ́n máa yí wọn ní orí ilẹ̀ gbóná. Ṣùgbọ́n Hazrat Bilal máa sọ bil ahad ahad. Èyí ni ẹgbàá wá láti inú Ibn Majah. Hazrat Khalifatu Masih ẹlẹ́ẹ̀kejì wọ́n sọ nípa bí Hazrat Bilal ṣe wà nínú àwọn ènìyàn tí wọ́n kọ́kọ́ gba Islam. Wọ́n sọ ní àyẹ̀kẹ́ pé Hazrat Khobab tí wọ́n wà nínú àwọn as-sabiqun al-awwalun nínú àwọn sàábé, tí àwọn ènìyàn sì ní ọ̀rọ̀ láàrin wọn wípé ṣé àwọn ni wọ́n kọ́ gba Islam ni àbí Bilal. Ṣùgbọ́n ní àsìkò kan
òjíṣẹ́ lásà sálàm wọ́n sọ wípé ẹrú kan àti ẹni adásílẹ̀ kan ní ọkọ̀ gbàgbọ́ nínú mi. Àwọn kan sọ wípé Hazrat Bilal àti Hazrat Abubakar ni, àwọn kan sì sọ wípé Hazrat Abubakar àti Hazrat Khobab ni. Hazrat Mirza Bashir Ahmad Sahib wọ́n kọ nínú Siratul Khatamun Nabiyyin nípa ìnira tí ó kan Hazrat Bilal báyìí wípé Bilal bin Rabah ó jẹ́ ẹrú Umayya bin Khalaf láti ilẹ̀ Abyssinia. Ní ọ̀sán nígbà tí oòrùn bá mú kankan tí ilẹ̀ Mẹ́kà sì jẹ́ èyí tí ó gbóná bí ajẹrin, á gbé wọn lọ sí ìta, á sì gbé àwọn òkúta ńlá lé wọn lọ́rùn lóyún àyà, á sì máa sọ wípé máa jọ́sìn fún Lat àti Uzza kí o sì fi Muhammad sílẹ̀, àfàìṣe bẹ́ẹ̀ máa tẹ̀síwájú láti máa fi ìyà jẹ ọ́ báyìí. Bilal ò gbọ́ lárúbáwá dáadáa, látara bẹ́ẹ̀ ó kàn máa ń sọ pé ahad ahad, èyí tí ń ṣe pé ọ̀kan ṣoṣo ni Ọlọ́run ọba Allah, ọ̀kan ṣoṣo ni Ọlọ́run ọba Allah. Bí Umayya bá ti gbé eléyìí, á tó ka lára, á sì tún gbé ara wọn, á ní kí àwọn ọmọ oníbàjẹ́ kí wọ́n lọ sí ara wọn, kí wọ́n mọ yí wọn kiri, eléyìí tí ó jẹ́ kí ara wọn kí ó kún fún ẹ̀jẹ̀, ṣùgbọ́n ní orí ahọ́n wọn yàtọ̀ sí ahad ahad kò sí ọ̀rọ̀ mìíràn tí ó jáde. Hazrat Abubakar àwọn ni wọ́n rí wọn nínú ọgbẹ́ báyìí tí wọ́n ṣe rà wọ́n ní owó ńlá. Nígbàtí Hazrat Bilal tí wọ́n ṣe hijira tí wọ́n lọ sí ilẹ̀ Medina, wọ́n gbé ilé Hazrat Sa'ad bin Khaisama. Òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n ṣe ìjọmọ̀ ya Hazrat Bilal pẹ̀lú Hazrat Ubaida. Nínú ẹgbàá mìíràn wọ́n sọ wípé ìjọmọ̀ ya wọn pẹ̀lú Hazrat Abu Ruwaiha Khasami òun ni. Nígbàtí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tí wọ́n dé ilẹ̀ Medina, àwọn sàábé wọ́n di ẹni tí àwọn sàábé kan ní ààrẹ nínú Hazrat Abubakar, Hazrat Bilal àti Hazrat Umar bin Fuwaira wọ́n wà nínú wọn. Hazrat Aisha radiyallahu ta'ala anha wọ́n ní ẹgbàá wípé nígbàtí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tí wọ́n dé Medina, Hazrat Abubakar àti Hazrat Bilal wọ́n ní ibà. Nígbàtí Hazrat Abubakar ní ibà, ewì tí wọ́n máa ń ké òun náà ní wípé oníkálukú tí ó ń jí ní ilé rẹ̀ láàárọ̀ òun ni wọ́n máa ń sọ fún wípé ẹ kú àwòrọ̀. Ṣùgbọ́n Hazrat Abubakar nígbàtí wọ́n bá jí láàárọ̀, nǹkan tí yóò máa ké léwì òun náà ní wípé ìbáṣe kí n mọ̀ wípé bóyá màá lo alẹ́ yìí ní ìpẹ̀tẹ́lẹ̀ Mẹ́kà tí màá sì wà nínú àwọn ẹni yìí, ṣe pé màá bọ́ sí ilẹ̀ Mọ̀jánà láti mu omi. Mọ̀jánà ó jẹ́ ilẹ̀ tí ó wà ní ìta Mẹ́kà ní àwọn ibùsọ̀ díẹ̀. Ó jẹ́ ibìkan tí àwọn ará Lárúbáwá tí wọ́n mọ̀ tí wọ́n sì máa ń lọ gbafẹ́ níbẹ̀, tí àwọn kan wọ́n máa ń sọ pé lẹ́yìn ilẹ̀ wọ́n máa ń lọ sí ilẹ̀ Mọ̀jánà tí wọ́n sì máa ń lo àsìkò díẹ̀ níbẹ̀. Wọ́n sọ wípé màá lọ síbẹ̀ láti mu omi. Ṣé àṣàmà àti tọ̀fíl, àwọn òkè méjèèjì yóò wà pẹ̀lú mi. Wọ́n sọ nínú ewì wọn báyìí, ọ̀rọ̀ ilẹ̀ tọ̀fíl yìí ó jẹ́ ibùsọ̀ 10 ní ìta Mẹ́kà, tí òkè mìíràn sì wà tí wọ́n mọ̀ sí àṣàmà. Lẹ́yìn náà Hazrat Bilal àwọn máa sọ pé ìrẹ́ Ọlọ́run bá Shaba bin Rabia, Utba bin Rabia àti Umayya bá wa gígùn fún wọn, torí pé àwọn ni wọ́n lé wa kúrò ní ilẹ̀ wa. Lẹ́yìn orí èyí òjíṣẹ́ náà sàlám wọ́n ṣe àdúrà wípé ìwọ Ọlọ́run ọba ṣe ilẹ̀ Medina ní èyí tí nígbàtí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ Hazrat Abubakar àti Hazrat Bilal yìí, nígbàtí wọ́n gbọ́ wọ́n sọ wípé ìrẹ́ Ọlọ́run ọba jẹ́ kí ilẹ̀ Medina kí ó jẹ́ èyí tí a ó nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí a ṣe nífẹ̀ẹ́ sí Mẹ́kà tàbí kí ó jù lọ. Ìrẹ́ Ọlọ́run ọba fi ìbùkún sí àwọn ìgbìyànjú wa. Ilẹ̀ Sáà àti Madun ó jẹ́ ibi tí àwọn ènìyàn máa ń tẹ̀dó sí. Wọ́n ní kó ṣe ilẹ̀ Medina ní ibi ibùdó fún wa, kí o sì jẹ́ kí Jófà kí ó wà ní ibi àlàáfíà. Ilẹ̀ Jófà yìí náà wà nítòsí Medina. Hazrat Aisha sọ pé wọ́n wá sí ilẹ̀ Medina tí ó sì jẹ́ ilẹ̀ tí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ àdánwò tẹ́lẹ̀ rí. Wọ́n sọ pé omi díẹ̀ náà ni ó dára ń bẹ̀ tẹ́lẹ̀, tí ó ṣe pé omi ọ̀hún gan náà ó ti padà di ní ilẹ̀ Bhutan ni ó wà, tí ó sì ti di èyí tí ó di lọ́gbọ́lọ́gbọ́. Wọ́n ní ilẹ̀ ọ̀hún ó wà nítòsí
Medina tí gẹ́gẹ́ bí ó ṣe wà nínú Bukhari. Nígbà tí a ṣe hijira láti Qadian, nígbà náà àwọn Ahmadi nígbà tí wọ́n fún wọn ní ọ̀rọ̀ ìyànjú fún àwọn Ahmadi ní ọ̀rọ̀ ìyànjú, wọ́n ní ìtọ́ka sí àwọn ènìyàn tí ń ṣe hijira lọ sí Medina tí wọ́n sì tọ́ka sí Hazrat Bilal àti ọ̀rọ̀ Hazrat àti ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam. Hazrat Muslim Maud wọn a máa ṣe àlàyé fún àwọn ọmọ jàmáà báyìí nígbà náà yìí pé mi ò mọ àwọn aláyòókù, mi ò sì lè sọ nípa ipò wọn, àwọn ènìyàn tí wọ́n ṣe Ahmadi, ṣùgbọ́n mo ń sọ fún àwọn Ahmadi wípé ẹ mú ìwòye yìí kúrò, wípé bóyá ẹ ò darí, ẹ ti ṣe ìrìn àjò, ẹ mú ìwòye kúrò pé ẹ ṣe ipò ẹ darí. Òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọn a máa kẹ́dùn pẹ̀lú àwọn ẹni ọ̀hún tí wọ́n ti kúrò ní ilẹ̀ wọn, tí wọ́n fi ilẹ̀ wọn sílẹ̀. Nígbà tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tí wọ́n wọ Medina, Yathrib ni wọ́n ń pe ilẹ̀ Medina nígbà náà lọ́hùn, tí ó sì jẹ́ ibi tí ó kún fún ibà. Ibà bẹ̀rẹ̀ sí ní tàn ká tí àwọn muhajirin sì bẹ̀rẹ̀ sí ní ibà. Lára bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ìrántí ilẹ̀ tí wọ́n fi sílẹ̀, tí ó sì ń bẹnu wọn tí wọ́n ń ké lóhùn rárá wípé ìwọ Mẹ́kà ìbá dára, ìwọ Mẹ́kà ìbá dára. Báyìí náà ni Hazrat Bilal náà kéwì tí wọ́n sì ń gbé káwí ọ̀hún lóhùn rárá. Ìgbà tí òjíṣẹ́ náà sàlám rí wọn báyìí, wọ́n wà nípò ìfòyà. Wọ́n sọ wípé ṣé nǹkan tí ẹ torí ẹ̀ wá sí ibi báyìí, tí ẹ ṣe hijira wá sí ibi báyìí nìyí bí? Hazrat Muslim Maud wọ́n sọ fún àwọn Ahmadi ní ọ̀nà ọ̀rọ̀ ìyànjú wọn nígbà náà lọ, nígbà tí wọ́n ṣe hijira lọ sí Pakistan láti India, wípé èmi náà ń sọ fún yín báyìí pé ẹ wà nínú ayọ̀, ẹ má ṣe wò wípé kí ni nǹkan tí ẹ ti pàdánù, kí ni nǹkan tí a ti pàdánù, ṣùgbọ́n ẹ wò pé torí kí ni nǹkan tí a ṣe pàdánù wọn. Tí ó bá jẹ́ pé nǹkan tí ẹ pàdánù ó ń bẹ nítorí ti Ọlọ́run ọba àti ìlọsíwájú Islam ni, nítorí náà ẹ wà nínú ayọ̀, kí ẹ sì má ṣe fi àyè kankan sílẹ̀ fún ìbànújẹ́ lọ́kàn yín. Ojú yín ò gbọdọ̀ wà ní gbọdọ̀ fajúro bí ó ṣe pé kó wà nínú ayọ̀ ni. Àwa tí a jẹ́ Ahmadi, èyí ni ìwòye tí a ní, tí wọ́n sì fún wa ní ọ̀rọ̀ lé lórí, wípé ìjírà wa nítorí ti Ọlọ́run ọba àti ìfarajì fún Islam ó ní a ṣe hijira ọ̀hún. Ní òní àwọn ènìyàn tí wọ́n ṣe àtakò ìdásílẹ̀ Pakistan nígbà náà lọ́hùn, wọ́n di ẹni tí wọ́n padà fẹsẹ̀ rinlẹ̀ ní orílẹ̀ Pakistan, tí wọ́n á bẹ̀rẹ̀ sí ní gbé irọ́ wọn àti ète wọn dìde láti lè fi ẹ̀tọ́ dun àwọn Ahmadi ní orílẹ̀ ọ̀hún. Nígbò ṣe pé àwọn Ahmadi sì ni wọ́n ṣe ìjùsílẹ̀ tí ó pọ̀ jùlọ fún orílẹ̀-èdè ọ̀hún. Ilẹ̀ tí a torí ẹ̀ ṣe ìrìn àjò tí a sì ṣe ìgbìyànjú lé lórí, òun náà ni àwọn tí wọ́n jẹ́ adarí Pakistan tí wọ́n fẹ́ gbé kúrò ní ọ̀nà wa, wípé tí wọ́n fẹ́ yọ ẹ̀sìn ọ̀hún kúrò ní ọ̀nà tiwa, ṣùgbọ́n a ò ní láti bójútó ọ̀dọ̀ tiwọn. Nǹkan tí a kàn ní láti bá wọn kẹ́dùn lé lórí, òun náà ni pé àwọn tí wọ́n pera wọn ní olórúkọ yìí, wọ́n wu ìwà ìbàjẹ́ yìí lórí àwọn Ahmadi. Kò wá ṣe pé wọ́n wu ìbàjẹ́ lórí àwọn Ahmadi nìkan, bí ó ṣe pé wọ́n wu ìwà ìbàjẹ́ wọn lórí Pakistan, tí wọ́n sì tẹ̀síwájú láti máa wù, tí ó wá di pé wọ́n sọ di orílẹ̀ eléyìí tí ó ní orúkọ tí ò tọ́ ní lọ́wájú aráyé, tí wọ́n sì ti dẹ́kun ìlọsíwájú rẹ̀. Àwọn ènìyàn ọ̀hún tó ṣe pé wọ́n ń jẹ̀lú ni, tí wọ́n sì ń pariwo lásán. Ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà, ojúṣe àwa tí a jẹ́ Ahmadi láti Pakistan yìí, pàápàá jùlọ àwọn tí wọ́n wà ní Pakistan, wípé fún ìlọsíwájú orílẹ̀-èdè, gbogbo ìgbìyànjú, gbogbo ìsapá náà ni ẹ gbọ́dọ̀ tẹ̀síwájú láti máa ṣe, kí ẹ sì máa ṣe àdúrà kí Ọlọ́run ọba kí ó fọ orílẹ̀-èdè ọ̀hún mọ́ kúrò lọ́wọ́ àwọn ẹni ibi yìí. Ní ṣókí, nǹkan tí mo ti sọ ní ṣókí yìí, máa padà sí orí ọ̀rọ̀ Hazrat Bilal nínú àwọn ẹgbàwá eléyìí tí ó ń bẹ fún wọn nínú Tabaqatul Kubra. Wọ́n sọ wípé Hazrat Bilal wọ́n wà pẹ̀lú òjíṣẹ́ ńlá sallallahu nínú ogun Badr, Uhud àti àwọn ogun yòókù tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tí wọ́n kópa nínú wọn. Nínú ogun Badr, Hazrat Bilal
àwọn ni wọ́n ṣe ikú pa Umayya bin Khalaf tí ó jẹ́ ọ̀tá ńlá fún Islam tí ó sì máa ń fi ara ní Hazrat Bilal nígbà tí wọ́n gba Islam. Umayya bin Khalaf nípa ìṣẹ̀lẹ̀ bí wọ́n ṣe ṣe ikú pa wọ́n, ó wá àlàyé rẹ̀ wà nínú Sahih Bukhari eléyìí tí Khubeyb bin Saf tí a ti sọ nígbà tí àlàyé ti Khubeyb ní ìṣáájú, ṣùgbọ́n ní ibi báyìí máa ṣe àlàyé péréte náà lé lórí torí pé ó ní ìbáṣepọ̀ tààràtà pẹ̀lú Hazrat Bilal. Hazrat Abdurrahman bin Auf wọ́n ní ẹgbàá wípé mo kọ lẹ́tà sí Umayya bin Khalaf wípé ó wà nínú àwọn adarí Mecca tí ó sì ń dáàbòbò ohun ogun mi níbẹ̀ tí èmi náà máa dáàbòbò ogun rẹ̀ ní Medina. Hazrat Abdurrahman bin Auf wọ́n ti jẹ́ ọ̀rẹ́ wọn ní àti ìgbà pípẹ́. Umayya bin Khalaf wọ́n kópa nínú ogun Badr pẹ̀lú àwọn kèfèrí tí Hazrat Abdurrahman bin Auf àwọn náà mọ̀ nípa pé wọ́n ti kópa nínú ogun Badr. Látàrí ìdọ́rẹ̀ àtijọ́ yìí wọ́n ṣe ìgbìyànjú láti ṣe oore fún wọn pé wọ́n fẹ́ lọ sí ọ̀dọ̀ wọn ní àsìkò òru. Wọ́n sọ pé nígbà tí àwọn wà ní ojú ogun Badr, mo lọ sí orí òkè kan nígbà tí àwọn ènìyàn sùn lọ́wọ́ kí n lè bá ṣe ìdáàbòbò fún. Látara bẹ́ẹ̀ mo lọ sí ọ̀dọ̀ rẹ̀ láti dáàbòbò. Hazrat Bilal ni wọ́n rí ní àsìkò ọ̀hún. Látara bẹ́ẹ̀ Hazrat Bilal wọ́n tọpa rẹ̀ tí wọ́n sì wà nínú àwọn ikọ̀ Ansari kan. Wọ́n sì ń sọ pé èyí ni Umayya bin Khalaf tí ó bá là á jẹ́ pé kò ní dára fún mi. Nítorí náà Hazrat Bilal àti àwọn ènìyàn kan wọ́n tẹ̀lé wa. Mo sì ní ìfòyà yìí pé wọn yóò ká mọ́ náà. Látara bẹ́ẹ̀ mo sọ fún wọn wípé kí ọmọ wọn kí ó dúró sí ẹ̀yìn kí ó bẹ̀rẹ̀ sí ní bá wọn jà kí àwa náà kí a sì lè bọ́. Látara bẹ́ẹ̀ wọ́n ṣe ní ojú ìjà yìí wọ́n ṣe ikú pa ọmọ rẹ̀. Gbogbo ìgbìyànjú mi yìí kò tí ì lọ. Látara bẹ́ẹ̀ bí wọ́n ṣe pa ọmọ yìí tán òun ni wọ́n gbá tẹ̀lé wa. Nígbà tí Umayya sì jẹ́ ẹni tí ó tóbi kò jẹ́ kí ó lè sáré púpọ̀. Lẹ́yìn ọ̀rẹ́yìn nígbà tí wọ́n ká a mọ́ tí wọ́n dé tòsí wa, mo sọ fún un wípé jókòó. Ó jókòó. Mo wá fi ara mi mo fi bò ó wípé kí n lè dáàbò bò àwọn ènìyàn tí wọ́n ń tọpa wà yìí. Mo fi bo ara rẹ̀ ṣùgbọ́n wọ́n ti idà òun bọ̀ mí ní ọ̀nà abẹ́. Látara bẹ́ẹ̀ wọ́n ṣe ikú pa. Nínú àwọn idà wọn ìkan náà gún mi ní ẹsẹ̀ tí mo ṣe ní ọgbẹ́ níbẹ̀. Nínú ẹgbàá mìíràn báyìí ni wọ́n ṣe àlàyé ọ̀hún eléyìí tí màá sọ díẹ̀ ní ara rẹ̀. Hazrat Abdurrahman bin Auf wọ́n sọ wípé mo ń lọ pẹ̀lú àwọn méjèèjì ìyẹn Umayya àti ọmọ rẹ̀. Báyìí ni Hazrat Bilal ṣe fojú gan ní wa. Umayya máa fi ara ní Hazrat Bilal lọ́pọ̀lọpọ̀ ní Mecca. Nígbàtí Hazrat Bilal tí wọ́n rí èyí wọ́n sọ wípé adarí àwọn kèfèrí Umayya bin Khalaf ó wà ní ibi báyìí tí ó bá bọ́ mo mọ̀ yìí pé èmi fúnra mi ò ní là. Látara bẹ́ẹ̀ Hazrat Abdurrahman bin Auf sọ wípé ṣé ẹni tí mo dáàbòbò ṣe ni òun sọ báyìí nípa rẹ̀. Hazrat Bilal wọ́n sọ ọ̀rọ̀ wọn lásọtún sọ. Èmi náà sì tún dá wọn lóhùn dáwì tún wípé wọ́n ti wà ní inú ìgbèkùn mi. Báyìí ni Hazrat Bilal ṣe ké lóhùn rárá wípé ẹ̀yin Ansari Ọlọ́run ọba, èyí ni adarí àwọn kèfèrí Umayya bin Khalaf ẹ mọ̀ yìí pé tí ó bá là èmi ò ní là. Báyìí ni wọ́n sì sọ eléyìí lóòrèkóòrè. Hazrat Abdurrahman bin Auf wọ́n sọ wípé báwọn Ansari ṣe gbọ́ eléyìí wọ́n sáré wọ́n sì bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa. Báyìí ni Hazrat Bilal ṣe mú idà tí wọ́n ṣe àkọlù fún ọmọ Umayya tí ó sì wó lulẹ̀. Báyìí ni bí Umayya ṣe gbọ́ bó ṣe rí èyí ó ké lóhùn rárá eléyìí tí mi gbọ́rú ẹ̀ rí. Báyìí ni àwọn Ansar bí wọ́n ṣe lo ọ̀nà láti ẹgbẹ́ rẹ̀ méjèèjì tí wọ́n ṣe gún nídà nìyí. Nínú ẹgbàá mìíràn ó wáyé pé Hazrat Bilal wọ́n jẹ́ akọ̀wé fún òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam. Ẹnìkan ó bèèrè yìí pé ṣé ẹ kópa nínú ìrìn àjò kankan pẹ̀lú òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam bí? Wọ́n sọ wípé ìbáṣe pé tí mi ò bá ní ìbáṣe kankan pẹ̀lú òjíṣẹ́ náà sẹ́lẹ̀m ni mi ò ní lè ṣe ìrìn àjò pẹ̀lú wọn. Látara bẹ́ẹ̀ wọ́n ní nítorí pé àwọn kéré ńgbà náà síbẹ̀ náà àwọn ní àǹfààní láti ṣe ìrìn àjò pẹ̀lú wọn. Wọ́n sọ wípé òjíṣẹ́ náà sẹ́lẹ̀m wọ́n dé ibi àmì ọ̀hún eléyìí tí ó jẹ́ ti tó wà ní tòsí ilé Hazrat Qasir. Wọ́n sọ fún àwọn sàbẹ́
wọ́n bá àwọn sàbí sọ̀rọ̀ lẹ́yìn náà wọ́n lọ sí ọ̀dọ̀ àwọn obìnrin wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n fún wọn ní ọ̀rọ̀ ìyànjú ìyẹn ẹni tí ó ń ṣe tí ó gba ìgbà yìí ní ó sọ yìí pé lẹ́yìn náà wọ́n fi ọwọ́ wọn ṣe ìtọ́ka tí wọ́n sì yọ kan tí Hazrat Bilal wọ́n fi sí inú aṣọ báyìí ni Hazrat Bilal ṣe darí wálé. Hazrat Anas bin Malik wọ́n máa ń sọ wípé òjíṣẹ́ lásán sálàm wọ́n wí fún mi wípé nítorí ọlọ́run ọba mo ní ìnira eléyìí tí ẹlòmíràn ò ní mo ní ìfòyà eléyìí tí ẹlòmíràn ò lè ní tí yóò ṣe pé alẹ́ kẹta a máa wá fún mi tí ó fi máa jẹ́ pé èmi àti Bilal àní ní oúnjẹ mìíràn àní ní oúnjẹ kankan eléyìí tí ẹranko gan lè jẹ ju nǹkan tí Bilal ti kó pamọ́ lọ eléyìí túmọ̀ sí oúnjẹ péréte. Hazrat Bilal wà nínú àwọn ènìyàn tí wọ́n ní àpọ́nlé ní gbogbo ìgbésí ayé wọn wọ́n lò pẹ̀lú sùúrù àti ìfaradà. Àwọn sì ní ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́ pèrún ní inú Islam. Muhammad bin Abdullah bin Zaid wọ́n gba ẹgbàá láti ọ̀dọ̀ bàbá wọn wípé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n níwòye wípé kí àwọn ènìyàn máa fọn fèrè fún ìrun pípé látara bẹ́ẹ̀ wọ́n ṣe fèrè ọ̀hún jáde. Èyí wà nínú ẹgbàá Bukhari. Látara bẹ́ẹ̀ àwọn sàbẹ̀ ni wọ́n ti ní ìwòye wípé kí wọ́n lo fèrè yìí. Lẹ́yìn náà Hazrat Abdullah bin Zaid wọ́n rí ìran wípé wọ́n rí àlá wípé mo rí ẹnìkan tí ó ní aṣọ lára tí ó sì ń fọn fèrè ọ̀hún. Mo sọ fún yín pé èrè orísun ọlọ́run ọba fi fèrè yìí sílẹ̀. Ó ní kí nìkan tí òun ó ṣe lẹ́yìn rẹ̀. Mo sọ yín pé kí nìkan tó fẹ́ fi ṣe. Ó sọ yín pé mo fẹ́ fi pèrún ni. Mo sọ fún yín pé ṣé o ní lo nǹkan tí kí n bá fún ẹ ní nǹkan tí ó dára jù lọ báyìí ló ń kọ́. Mo ní kí ni ọ̀rọ̀ ọ̀hún. Báyìí ni ó sì pé Allahu Akbar Allahu Akbar ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah ashhadu anna Muhammad rasulullah ashhadu anna Muhammad rasulullah hayya ala salah hayya ala salah hayya ala al-falah hayya ala al-falah Allahu Akbar la ilaha illallah. Ẹni tí ó gbẹ̀gbẹ̀ náà sọ wípé Hazrat Abdullah bin Zaid ó jáde wọ́n sì lọ sí ọ̀dọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n sì sọ fún wọn nípa àlá wọn yìí. Wọ́n sọ wípé èrè òjíṣẹ́ ọlọ́run ọba mo rí ẹnìkan ní ojú àlá tí ó ní aṣọ aláwọ̀ ewé méjì lára wọ́n sì ṣàlàyé gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀. Òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n sọ fún àwọn sàbẹ̀ pé ọmọ yẹn ó ti rí ìran. Látara bẹ́ẹ̀ wọ́n sọ fún Abdullah bin Zaid wípé lọ pẹ̀lú Abdullah kí ó máa sọ lọ pẹ̀lú Bilal kí ó máa sọ ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ ọ̀hún fún un kí ó sì máa pe ìrun ní ọ̀nà yìí nítorí pé ohun tirẹ̀ ó jákèjú tiẹ̀ lọ. Abdullah bin Zaid sọ wípé mo lọ pẹ̀lú Bilal tí mo sì ń sọ àwọn ọ̀rọ̀ ọ̀hún fún un tí ó sì ń pè wọ́n ní ohùn rárá. Hazrat Umar bin Khattab àwọn náà gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n sì wá sí ìta wọ́n wá wípé èrè òjíṣẹ́ ọlọ́run ọba mo fi ọlọ́run ọba ṣe lẹ́rìí pé àlá tí ẹni yìí rí èmi náà rírú ẹ̀. Nígbà tí wọ́n ṣe àlàyé rẹ̀ Mirza Bashir Ahmad sahib wọ́n ṣe àlàyé pé wọ́n kọ sílẹ̀ yìí pé ní àsìkò ọ̀hún kò tí ì sí ètò láti bí wọ́n ṣe máa pe àwọn ènìyàn fún ìrun tẹ́lẹ̀. Àwọn ènìyàn máa kóra wọn jọ náà ni ṣùgbọ́n ìkórajọ yìí kò jẹ́ nǹkan tí ó fún wọn ní ìfọ̀kànbalẹ̀. Lẹ́yìn ìgbà tí wọ́n kọ́ mọ́ṣáláṣí Masjid Nabawi tán wọ́n á níwòye pé nǹkan tí àwọn yóò ṣe ó ṣe kókó wípé báwo ni àwọn yóò ṣe kó àwọn mùsùlùmí jọ. Báyìí ni ẹnìkan sọ pé káwọn máa lu aago bíi àwọn kìrìsìtẹ́nì. Àwọn kan sọ pé kí àwọn máa fọn fèrè. Ẹnìkan sọ wípé ẹ jẹ́ ká mú ẹnìkan tí yóò máa pe ìrun ni tí yóò máa kéde fáwọn ènìyàn wípé àsìkò ìrun ti tó. Òjíṣẹ́ náà sàlẹ̀ wọ́n ní ìfẹ́ sí èyí wọ́n yìí sọ fún Hazrat Bilal wípé kí wọ́n ṣe ojúṣe yìí. Látara bẹ́ẹ̀ nígbà tí àsìkò ìrun bá ti tó Bilal á máa pe as-salatu jami' ní ohùn rárá káàkiri àwọn ènìyàn ó kóra jọ. Tí ó bá sì jẹ́ wípé àwọn ènìyàn fẹ́ kórajọ fún nǹkan mìíràn ní mọ́ṣáláṣí ìpè tí yóò máa pè náà ní eléyìí. Lẹ́yìn ìgbà díẹ̀ ó ní sàábẹ̀ kan ìyẹn Abdullah bin Zaid Ansari ó ní àlá tí wọ́n sì kọ́ bí yóò ṣe pe ìrun. Ó bọ́ sí iwájú òjíṣẹ́ náà sàlám ó sì sọ nípa rẹ̀. Wọ́n yìí sọ pé mo gbọ́ tí ẹnìkan sọ àwọn ọ̀rọ̀ yìí ní ojú àlá. Wọ́n yìí sọ pé àlá yìí wá láti ọ̀dọ̀ ọlọ́run ọba. Wọ́n sì pàṣẹ fún Abdullah wípé lọ kọ́ Bilal ní ọ̀rọ̀ ọ̀hún.
báyìí ni ó ṣe wáyé pé nígbà tí Bilal tí ó kọ́ pé ọ̀rọ̀ ọ̀hún ní ó kọ́ pé nígbà àkọ́kọ́ Hazrat Umar náà jáde ní kíákíá wọ́n ìbọ̀ síwájú òjíṣẹ́ náà sàlám wọ́n sọ pé èrè òjíṣẹ́ Ọlọ́run ọba ọ̀rọ̀ tí Bilal fi pé irun yìí èmi lèmi náà rí ní ojú àlá lẹ́ni ọ̀nà ẹgbàá mìíràn wọ́n sọ pé nígbà tí òjíṣẹ́ náà sàlám tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ìpinnu ọ̀hún wọ́n sọ pé báyìí náà ni Ọlọ́run ti fi ìmísí lélẹ̀ ní ṣókí ọ̀nà ìpinnu eléyìí tí ó wà yìí òun náà ni ó ti bẹ̀rẹ̀ láti gbà ọ̀nà ọ̀hún ó sì jẹ́ èyí tí ó ní ìbùkún tí ó sì wọ ọkàn tí ó fi jẹ́ pé a ò lè fi nǹkan kan wé tó fi jẹ́ pé ojoojúmọ́ ní ilẹ̀ kọ̀ọ̀kan ní mọ́ṣáláṣí kọ̀ọ̀kan ní àsìkò kọ̀ọ̀kan òun náà ni wọ́n ń pe orúkọ Ọlọ́run ọba àti ìjẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tí ó sì jẹ́ ọ̀rọ̀ àkópọ̀ ìpolongo Islam eléyìí tí ó ń dé ọ̀dọ̀ àwọn ènìyàn lóòrèkóòrè. Musab ó ní ẹgbàá látọ̀dọ̀ bàbá wọn pé nígbà tí Hazrat Bilal tí ó ń pe ìrun tán wọ́n fẹ́ kí òjíṣẹ́ náà sàlám wọ́n wá sí ẹnu ẹ̀nà wọ́n sọ pé wọ́n sì gbọ́tán sọ pé hayya ala salah hayya ala falah as-salatu ya Rasulullah pé ẹ̀yin èèyàn ẹ wá fún oríire ẹ wá sí ọ̀nà tí ó tọ́ ẹ wá kírun ẹ wá sí ọ̀nà oríire ìrun ni ó ti tó báyìí ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run ọba. Nígbà tí òjíṣẹ́ náà sàlám tí wọ́n bá ti jáde tí wọ́n ti rí Hazrat Bilal ìgbà náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pé ìkọ́mọ̀ eléyìí kò yé ni bóyá gbà náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìkọ́mọ̀ bóyá gbà tí òjíṣẹ́ ńlá báyìí ti dé orí múmbàrí ni ṣùgbọ́n ní ṣókí ẹni tí ó máa jẹ́ pé bí wọ́n ṣe tú ọ̀rọ̀ ọ̀hún kò lọ tààràtà tàbí kí àlàyé rẹ̀ kí ó má pé ṣùgbọ́n nǹkan tí ó fojú hàn náà ni pé tí imam bá ti dé òun náà ni wọ́n máa ṣe ìkọ́mọ̀ nínú súnà Ibn Majah ẹgbàá wà yìí pé òjíṣẹ́ náà sàlám wọ́n wọlé wá lẹ́yìn ìgbà tí wọ́n bá ti pe ìrun wọ́n yìí sọ fáwọn èèyàn pé àwọn ènìyàn ń sùn lọ́wọ́ látara bẹ́ẹ̀ Hazrat Bilal sọ pé as-salatu khairu minan nawm as-salatu khairu minan nawm lẹ́yìn náà ni ó di pé wọ́n fi ọ̀rọ̀ wọn kún ìrun pípé fún fajr tí ìlànà yìí sì tẹ̀síwájú nínú ẹgbàá mìíràn wọ́n sọ pé òjíṣẹ́ náà sàlám sọ pé ìrẹ́ Bilal wo àwọn ọ̀rọ̀ tí ó dára tí ó fi kún tí ó lò yìí lọ fi kún ìrun pípé fajr. Àwọn ènìyàn mẹ́ta ni máa ń pè ìrun Hazrat Bilal Abu Masroor àti Umar bin Maktoum ohun díẹ̀ ṣẹ́kù tí màá sọ nípa wọn ní ọjọ́ iwájú inshallah. Ní báyìí màá ní láti sọ nípa àwọn ènìyàn tí wọ́n papòdà tí a sì ṣe janaza wọn nítorí náà òun ni a fi máa sọ nípa wọn ní ọjọ́ iwájú. Ẹni àkọ́kọ́ àwọn náà ni Rauf bin Maksud tí wọ́n jẹ́ ará Belgium tí wọ́n sì jẹ́ akẹ́kọ̀ọ́ ní Jami'a Ahmadiyya ní ọjọ́ 4 oṣù kẹsàn-án ni wọ́n papòdà. Inna lillahi wa inna ilayhi raji'un. Ilẹ̀ Asad ní Belgium òní wọ́n ti wá ní ọdún 2018 ni wọ́n wọ Jami'a Ahmadiyya nígbà tí wọ́n parí ẹ̀kọ́ mẹ́wàá wọn ni wọ́n wá sí ibi báyìí. Wọ́n jẹ́ ẹni tí ọkàn rẹ̀ ó jẹ́ èyí tí ó ṣe òdodo tí wọ́n sì máa ń fẹ́ ara jìn fún ọ̀nà ẹ̀sìn eléyìí tí ó ṣe pé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọ́n nífẹ̀ẹ́ wọn lọ́pọ̀lọpọ̀. Wọ́n ti ní àárẹ̀ fún oṣù bíi 6 sí 7 báyìí kó tó di pé wọ́n papòdà sí ọ̀dọ̀ Ọlọ́run ọba. Bàbá wọn ó ní wọ́n mú Islam Ahmadiyya wọ inú ẹbí wọn ó ṣeéṣe kó jẹ́ bíi ọdún 1950. Nígbà náà àwọn ẹbí wọn àwọn alátakò wọn ò kọ́ ṣe nǹkankan fún àwọn ẹbí wọn. Lẹ́yìn náà ó di pé ẹbí wọn ní láti kojú ọ̀pọ̀lọpọ̀ ìnira. Màmá wọn náà tí wọ́n jẹ́ Abdulaziz Saib wọ́n jẹ́ ẹni tí ó ṣe bayat lọ́wọ́ Hazrat Masih Maud alayhi salatu wassalam. Rauf bin Maksud àwọn ẹni tí wọ́n fi sílẹ̀ yàtọ̀ sí àwọn òbí wọn wọ́n fi àwọn ọmọ ìyá lóbìnrin 3 sílẹ̀ àti ọmọ ìyá lọ́kùnrin 2. Ezani Shat tí wọ́n jẹ́ ọmọ ọdún 18 Azizam Saleh tí àwọn jẹ́ ọmọ ọdún 14 Tasmiya Umera àwọn jẹ́ ọmọ ọdún 9 Khatib Maksud àwọn jẹ́ ọmọ ọdún 7 Janatu Samia àwọn jẹ́ ọmọ ọdún 4. Amẹ́rù Belgium kọ wípé láti kékeré ni àwọn ti ní àǹfààní láti rí wọn tí wọ́n sì jẹ́ ẹni tí wọ́n ní àdáyanrí láàrin àwọn ọmọ. Nígbà tí àwọn bá ní àǹfààní láti pàdé wọn àwọn máa ń rí wọn tí wọ́n máa ń wà ní tòsí mọ́ṣáláṣí ní ara mọ́ṣáláṣí tí wọ́n sì máa ń wà pẹ̀lú ayọ̀. Nígbà tí wọ́n papòdà wọ́n ti ṣe ètò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì kóra jọ
báyìí àwọn sì rí tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń sun ẹkún nítorí tiwọn. Ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ni wọ́n sọ nípa wọn ní ìgbà tí wọ́n wà nínú àárẹ̀. Ó ní àwọn oníwòsàn ni wọ́n ti sọ pé brain cancer, jẹjẹrẹ ọpọlọ ni wọ́n ní, eléyìí tí ó ṣeéṣe kí wọ́n ṣe ìgbìyànjú lé lórí, ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà wọn ò kó ìrẹ̀wẹ̀sì ọkàn rárá. Látara bẹ́ẹ̀ oníwòsàn kan nígbà tí wọ́n ṣe ìpàdé, oníwòsàn kan sọ pé nígbà tí mo ń bá wọn sọ̀rọ̀ mo rí wọn gẹ́gẹ́ bí ẹni tí ó yàtọ̀ gédégédé tí ojú rẹ̀ sì mọ́. Nǹkan tí oníwòsàn sọ nígbà náà ó ní wípé pẹ̀lú gbogbo bí ìnira bí ó ṣe pọ̀ tó ní lára wọn, pẹ̀lú bẹ́ẹ̀ náà wọn ò fi ẹ̀hónú hàn. Ìgbà mìíràn tí ìnira bá le lọ́pọ̀lọpọ̀ wọ́n á sì tún faradà. Azizam Kamal tí wọ́n kọ àmẹ́sà kọ wípé wọ́n jẹ́ ẹni tí a máa rẹ́rìn músẹ́ nígbà gbogbo tí wọ́n sì máa ń ní ìtẹríba nígbà gbogbo. Wọ́n a máa pọ́n àwọn ènìyàn lé lágbà lọ́mọdé. Ẹni tí ó jẹ́ missionary wọn ó kọ wípé ṣáájú kí wọ́n tó ṣe àárẹ̀ mo sọ fún wọn kí wọ́n ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn àtfà. Wọ́n tẹ̀síwájú láti máa ṣe eléyìí títí tí wọ́n fi wọ inú ilé ìwòsàn. Wọ́n sì tún tẹ̀síwájú bẹ́ẹ̀ náà nínú ilé ìwòsàn. Wọ́n ṣe eléyìí ní gbogbo ìgbà tí wọ́n wà nínú iyè tí wọ́n ráìsì tó ti lajú. Wọ́n tún tẹ̀síwájú. Wọn ò ní fìgbà kankan sọ pé ara ni àwọn ò lè ṣe ìdánilẹ́kọ̀ọ́ lásìkò yìí. Àwọn àtúwà máa sọ pé nígbà tí ara bá ní ẹ má wulẹ̀ ṣe ìdánilẹ́kọ̀ọ́, ṣùgbọ́n wọ́n sọ pé nígbà tí wọ́n bá ṣí jámíà tí wọ́n bá wọ ibẹ̀ padà, kí ni iṣẹ́ tí mo fẹ́ jẹ́ fún Khalifatu Masih, wípé ní àsìkò ìsinmi ojúṣe wo ni mo ṣe. Èyí ni àwọn ìwúrí tí wọ́n ní lára. Lẹ́yìn náà ẹni tí ó jẹ́ missionary Nusri wọ́n sọ wípé wọ́n ṣe waqf arzi ní ọ̀sẹ̀ kan ní ọdún 2010. Àwọn òbí wọn sọ fún mi pé kí n dúró kí n kọ́ ẹni yìí torí pé ó fẹ́ lọ sí jámíà. Látara bẹ́ẹ̀ mo rí wọn wípé wọ́n a máa kírun wákàtí márààrún dédé tí wọ́n sì tún máa ń jí láti kí tahajjud. Ìgbà tí wọ́n ṣí mọ́ṣáláṣí Dalkan tí wọ́n sì ń ṣe àtúnṣe rẹ̀ ní àsìkò ọ̀hún, àwọn náà kópa nínú wàkárẹ́ àmọ́ lóòrèkóòrè. Tí ẹni tí ó sì jẹ́ secretary Jaidat, àwọn náà sọ pé àwọn iṣẹ́ ńláńlá ni wọ́n máa ń gbé sí ọrùn ara wọn nípa à ń gbé òkúta àti à ń gbé àwọn nǹkan mìíràn. Pẹ̀lú gbogbo ayọ̀ sí ni wọ́n ṣe ń ṣe àwọn ojúṣe ọ̀hún. Ẹwà eléyìí ń bẹ nínú wọn wípé wọ́n a máa sálámọ̀ sí gbogbo ọmọ èdè ènìyàn. Àwọn òbí wọn, màmá wọn kọ wípé wọ́n a máa náni àwọn ará yòókù, wọ́n a máa gbé oúnjẹ wọn lọ sí ilé ìwé kí wọ́n lè pín fún àwọn ènìyàn. Ní àsìkò kan wọ́n sọ fún wípé ṣé bí ẹ ti gbé oúnjẹ lọ sí ilé ìwé, wọ́n sọ wípé ọmọ kan ò gbé oúnjẹ wá sí ilé ìwé, nítorí náà mo gbé oúnjẹ tèmi fún wípé èmi á lọ ilé lọ jẹun. Bákan náà wọ́n jẹ́ ẹni tí ó máa ń náni àwọn ọ̀rẹ́ wọn tí wọ́n sì máa sọ wípé èyí wà wípé mo níwòye nípa ọjọ́ iwájú yín. Wọ́n jẹ́ ẹni tí wọ́n á sọ fún wípé ẹ ní ọ̀rẹ́ rere. Gbogbo àwọn ojúṣe kọ̀ọ̀kan òun náà ni a máa ní àsìkò jásà àti àwọn ojúṣe mìíràn wọ́n á máa kópa nínú rẹ̀. Wọ́n sọ wípé kódà nígbà tí wọ́n fún wọn ní àsìkò láti ṣe ìṣọ́de, àwọn náà rí wípé wọ́n wà nínú àwọn èèyàn tí wọ́n máa kọ́ dé ibẹ̀ láti ṣiṣẹ́. Ó ń bẹ náà àwọn òbí mìíràn tí àwọn náà ní àwọn wákùú náà wọ́n á máa sábà béèrè sí nípa wọn wípé báwo ni wọ́n rí, tí wọ́n sì máa béèrè nípa wípé ọmọ yín tí ó ń lọ sí jámíà. Màmá wọn ní láti kojú gbogbo àsìkò ìnira ìgbà tí wọ́n wà ní inú àárẹ̀ yìí. Màmá wọn máa sọ wípé a ti fi ọ́ jìn sí ọ̀nà Ọlọ́run ọba, nítorí náà ibi yòówù tí ó bá rí o lọ, a ò ní ìrètí kankan. Pẹ̀lú ìfaradà òun náà ni wọ́n sọ wípé ibi tí ò ń lọ lásìkò yìí ó jẹ́ ibi tí ó dára tí a sì mọ̀ wípé ó pàdé ìyọ́nú Ọlọ́run ọba. Àwọn náà wọ́n ti gbẹ́kẹ̀lé ìyọ́nú Ọlọ́run ọba. Lẹ́yìn náà àwòrán kan tí ń yà pẹ̀lú wọ́n fi sí inú yàrá wọn ní inú ilé ìwòsàn láti lè fi ṣe ìpolongo ẹ̀sìn, tí àwọn èèyàn sì máa bèèrè wípé ta ni ẹni tí ẹ ya àwòrán pẹ̀lú yìí. Wọ́n sọ wípé ẹni yìí òun náà ni Imam Jama'a Ahmadiyya tí a sì ti nígbàgbọ́ wípé Messiah ti rí. Báyìí ni wọ́n ṣe tẹ̀síwájú láti máa ṣe ìpolongo ẹ̀sìn. Àwọn oníwòsàn máa sọ fún wọn wípé
wọ́n máa sọ fún yín pé aláàárẹ̀ ni pẹ̀lú bẹ́ẹ̀ náà ó sì tún tẹ̀síwájú láti máa ṣe ìpolongo ẹ̀sìn eléyìí máa dùn mọ́ wọn nínú ó máa ń dùn mọ́ wọn nínú. lẹ́yìn náà Sadar Kudam Ahmadiyya ní Belgium wọ́n sọ pé wọ́n nífẹ̀ẹ́ ètò kìláfà lọ́pọ̀lọpọ̀ débi pé ní àsìkò kan mo rí inú ètò ìdánilẹ́kọ̀ọ́ àwọn àtúfà àti wákfù náà ní àsìkò kan nípa wípé kí wọ́n kọ àkọ́ránṣẹ́ sí khalifa àsìkò báyìí ni wọ́n ṣe wá bá mi wípé mi ò lè kọ ní èdè Urdu torí náà ẹ máa sọ nǹkan tẹ́ fẹ́ wí ẹ máa pè kémi ò máa kọ. èyí ìwó jẹ́ nǹkan tí wọ́n ṣẹlẹ̀ ṣáájú kí wọ́n tó lọ sí Jamia. wọ́n sọ pé mo fẹ́ kó ṣe pé àkọ́ránṣẹ́ mi yóò dé ọ̀dọ̀ khalifa àsìkò tààràtà tí wọn yóò sì ṣe àdúrà fún mi. lẹ́yìn náà wọ́n tún sọ pé Hazrat Rauf bin Maksud àwọn àdìde wọ́n sì ṣe májẹ̀mú yìí pé mo ṣetán láti fi ara mi ẹ̀mí mi àti ohun ìní mi jìn fún Ọlọ́run ọba. èyí sì ni nǹkan tí wọ́n ṣe títí di ìgbà tí wọ́n mí èémí ìgbẹ̀yìn. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n jẹ́ ọ̀rẹ́ wọn ni wọ́n jẹ́ olólùfẹ́ wọn tí wọ́n sọ pé èmi náà mo rí àwọn ènìyàn tí omijé ń já lójú wọn nígbà tí wọ́n béèrè nípa olólùfẹ́ wọn Rauf Maksud. wọ́n sọ pé ẹnìkan tí a nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀ tí ó sì jẹ́ ẹni tí ó máa ń tọ́jú ará yòókù ni ó sì papòdà báyìí. wọ́n ní ìwúrí láti máa ṣe ìpolongo ẹ̀sìn dáradára. wọ́n sọ pé wọ́n á máa sọ fún àwọn ará yòókù wípé ọ̀nà yìí ni ẹ jẹ́ ká ṣe ní àgbékalẹ̀. wọ́n á sì máa fún àwọn ènìyàn ní àwọn ìwé ìpolongo ẹ̀sìn káàkiri. bákan náà wọ́n á tún máa ṣe ìgbàlejò nínú gbogbo àwọn ènìyàn tí wọ́n bá ti wá fún àsìkò ìpolongo ẹ̀sìn. ní ṣókí wọ́n ti jẹ́ ẹni tí ó jẹ́ olùpolongo ẹ̀sìn àti míṣẹ́yìn tí ó dáńtọ́ kí wọ́n tó wọ Jamia. Ọlọ́run ọba náà ni ó mọ nǹkan tí ó dára jùlọ fún ọ̀nà tí ó dára jùlọ. a sì máa tètè mú ẹlòmíràn sí ọ̀dọ̀ kí Ọlọ́run ọba kí ó ṣe àforíjì fún olóògbé kí ó sì ṣe àánú fún wọn kí ó gbé wọn ga kí ó sì fún àwọn òbí wọn náà ní àǹfààní ní ìfaradà. Janaza ẹlẹ́ẹ̀kejì ó ní Zafar Iqbal Qureshi Sahib tí wọ́n jẹ́ láti Islamabad. wọ́n papòdà inna lillahi wa inna ilayhi raji'un. wọ́n wá láti ẹbí eléyìí tí ó jẹ́ ẹbí òdodo ẹbí tó ṣe fọkàn tán. bàbá wọn àwọn ni Ubaidullah Qureshi Sahib tí wọ́n jẹ́ sàbẹ̀ Hazrat Masih Maud tí àwọn náà ṣe bayat ní ọdún 1904 ní ọdún 1990 ní ọdún 1894 Khalifa Nuruddin Sahib wọ́n wà pẹ̀lú bàbá wọn bákan náà gẹ́gẹ́ bí sàbẹ̀ ẹni tí Khalifa Nuruddin òní náà ẹni orúkọ wọn ni Khalifa Nuruddin. ẹni yìí jẹ́ ọ̀tọ̀ kìí ṣe Hazrat Khalifa Masih kínní. Hazrat Masih nínú ìwé tó fà gọlẹ́ríyọ̀ wọ́n sọ nípa àwọn ènìyàn tí wọ́n rán láti lọ ṣe ìwádìí lórí ibi sáré Messiah tí ó sì wà nínú àwọn ènìyàn tí wọ́n rán lọ. wọ́n ṣe ètò ẹ̀kọ́ wọn nípìlẹ̀ṣẹ̀ ní Amẹ́sà. lẹ́yìn náà wọ́n ṣe ìpínlẹ̀. lẹ́yìn èyí wọ́n lọ sí ilẹ̀ Pindi tí wọ́n sì ṣe ibi níbẹ̀. lẹ́yìn náà wọ́n ṣe degree ní ilẹ̀ Greece ni wọ́n ti ṣe MSc wọn gẹ́gẹ́ bí chief engineering ni wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ní ọdún 1994. òní wọ́n fẹ̀yìntì gẹ́gẹ́ bí chief engineer. lẹ́yìn náà wọ́n lọ sí Islamabad. láti bẹ̀rẹ̀ wọ́n sì ṣe ọ̀pọ̀lọpọ̀ ojúṣe ní ọ̀nà Jama'a. ní ọdún 1998 ìgbà náà ni wọ́n jẹ́ Naib Amir tí wọ́n sì ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ takuntakun títí di ọdún 2019. wọ́n tẹ̀síwájú láti máa ṣe iṣẹ́ gẹ́gẹ́ bí Naib Amir pẹ̀lú pé wọ́n jẹ́ aláàárẹ̀. wọ́n máa wá sí mọ́ṣáláṣí láti ṣe ojúṣe wọn. wọ́n jẹ́ ẹni tí ó jáfáfá lẹ́nu iṣẹ́ tí wọ́n sì ní ìrírí tó pọ̀ nínú ìgbé ètò kalẹ̀. wọ́n á máa ṣe iṣẹ́ wọn pẹ̀lú ìṣọ́ra lọ́pọ̀lọpọ̀. wọ́n sì jẹ́ uzur nígbà tí àwọn jẹ́ Nazir Ala. àwọn ní àǹfààní láti mọ̀ wọ́n dáradára nígbà náà tí àwọn sì rí wọn pé wọ́n máa ń ṣe iṣẹ́ pẹ̀lú ìfọkànsìn àti ìfọkàntán. wọ́n máa ṣe àpọ́nlé àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ ní abẹ́ wọn náà ní ẹbí wọn yàtọ̀ sí aya wọn. wọ́n fi ọmọ 4 lílẹ̀. Ahmad Rashid Saiba, Aisha Tariq Saiba, Shadiq Rashid Saiba. ẹni ọ̀kan wà ní Canada tí àwọn yòókù wà ní Lahore. Aisha Safar ó sọ pé nígbà tí a kéré tí mo lọ sí ilé ìwé kí n tó ṣe
ìdánwò jáde lọ́dọọdún máa kọ àkọ́rán lẹ́tà sí khalifa àsìkò tí wọ́n bá ti gba ìdáhùn tí wọ́n bá ti gba èsì ìdánwò máa tó kọ lẹ́tà lẹ́yìn ìgbà náà tí èsì bá ti dé wọ́n á kà sí àwọn ènìyàn létí látara bẹ́ẹ̀ láti kékeré òun ni wọ́n ti fi ìfẹ́ khilafa sí imi lọ́kàn àti ìtẹríba fún ètò khilafa kí ọlọ́run ọba kí ó ṣe àánú àti àforíjìn fún olóògbé kí ó sì ṣe àgbéga fún wọn kí ó sì jẹ́ kí àwọn ẹbí wọn náà kí wọ́n ní ìfaradà àti sùúrù. Jánásà tí ó kàn ó ní ti Honorable Kabini Kabaja Kate Saib láti Senegal ní ọjọ́ 24 oṣù kẹjọ ni wọ́n papòdà inna lillahi wa inna ilayhi raji'un. Wọ́n jẹ́ ẹni tí ó ní ìgboyà àti ọkàn ìṣòdodo. Wọ́n jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ khilafa tí wọ́n sì máa ń fi ara jìn. Wọ́n jẹ́ ẹni tí a máa ṣe ìfarajìn lọ́pọ̀lọpọ̀ àti ìtọ́jú àwọn àlejò bó ti dáńtọ́. Wọ́n ní èyí ni àwọn ohun àdámọ́ tí a mọ̀ wọ́n mọ́. Wọ́n á máa ṣe ìtọ́jú aláyòkù. Wọ́n á sì máa sọ wípé gbogbo àwọn ènìyàn tí wọ́n bá jẹ́ ikọ̀ jàmáà tí ó bá sí ọ̀dọ̀ àwọn ni àwọn yóò ṣe ìgbàlejò wọn bí àwọn àlejò wọn bá jẹun láti ìta wọ́n á bínú wípé kí ló dé tiẹ̀ fún àwọn ní àǹfààní láti ṣe ìtọ́jú. Wọ́n á jẹ́ kí ilé wọn kí ó wà ní òfìfo kí àwọn àlejò kí wọ́n lè bá rí ibi tẹ̀dó sí. Wọ́n wà nínú parliament fún ọdún 18 nígbà tí jàmáà ò tíì ní ogún àwọn ni wọ́n fi àwọn ogún wọn lélẹ̀ níbẹ̀. Wọ́n ní nígbà tí mission chair sọ wípé ní ọdún 2012 tí mo dé Senegal ó ní olóògbé a máa sọ wípé gbogbo nǹkan tí a bá ní òun náà ni a ti fi lélẹ̀ fún ọ̀nà jàmáà. Nígbà tí àsìkò ìnira bá sì dé wọ́n sọ wípé àwọn ni àwọn ọkọ̀ dìde ní àsìkò láti dáàbòbò ní àsìkò ìṣòro. Fún ìgbà pípẹ́ ni wọ́n ti ṣiṣẹ́ ní ilẹ̀ Tamakanda ní agbègbè Tamakanda tí wọ́n sì ní àǹfààní láti ṣe iṣẹ́ gẹ́gẹ́ bí secretary kharija kí wọ́n tó papòdà. Wọ́n fi àwọn ilẹ̀ sílẹ̀ fún ẹ̀kọ́ ilé ìwé jàmáà àti ẹ̀kọ́ mission sí jàmáà. Wọ́n fi lélẹ̀ yìí pé èyí jẹ́ àmánà fún jàmáà torí náà kí ẹ bójútó. Wọ́n sọ wípé báyìí mo lọ sí Guinea Conakry mo sì ń wòye wípé bóyá máa darí níbẹ̀ wọ́n á máa wá sí jásà lóòrèkóòrè. Nígbà tí Khalifatu Masih kẹrin ni wọ́n ti wá sí jásà ní bíbẹ̀ wọ́n ní àǹfààní láti wá ní bíbẹ̀ náà tí wọ́n sì òzúrù ni wọ́n pàdé àwọn. Wọ́n sọ pé nígbà náà àwọn sọ fún àwọn wípé nǹkan táwọn fẹ́ náà ni wípé kí àwọn wà ní iwájú Khalifa àsìkò kí àwọn lè máa rí wọn dáradára ní àsìkò. Nígbà tí òzúrù nígbà tí wọ́n pàdé àwọn wọ́n sọ wípé nǹkan tí àwọn fẹ́ ó ti rí àmúṣẹ. Wọ́n ní Senegal wọ́n jẹ́ ẹni tí àwọn ènìyàn mọ̀ nínú òṣèlú dáradára. Ẹnìkan tí ṣe Tamakunda wọ́n jẹ́ ìyẹn ìlú Tamakunda ibẹ̀ ni wọ́n ti wá tí wọ́n sì wá láti ìran eléyìí tí ó rinlẹ̀ níbẹ̀. Lẹ́yìn wọ́n bọ́ sí inú ètò òṣèlú ní ọdún 1995. Honorable Jenjin Chika wọ́n fi ìró wọn tó wọn létí tí Ọlọ́run sì ṣí wọn ní ọkàn tí ó sì jẹ́ wípé látara bẹ́ẹ̀ ni wọ́n ṣe bayat tí wọ́n sì wọnú jàmáà. Nínú àwọn ènìyàn tí wọ́n kọ́ wọnú ìjọ ní Senegal wọ́n jẹ́ àwọn ènìyàn tí wọ́n wà ní ẹnu iṣẹ́. Nígbà tí àwọn wọ inú jàmáà Ọlọ́run bá ṣe ọ̀nà láti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìjùsílẹ̀ ní ọ̀nà owó. Wọ́n jẹ́ ẹni tí ó ní ìgboyà tí wọ́n sì máa ṣetán láti ṣe ìpolongo ẹ̀sìn fún gbogbo ènìyàn tó fi jẹ́ wípé kódà wọ́n ní agbo tí ó pọ̀ tí wọ́n sì ṣe ìgbìyànjú láti ṣe ìpolongo fún àwọn ènìyàn ní ọ̀nà tó jìn réré. Wọ́n á máa pín àwọn ìwé jàmáà fún àwọn ènìyàn káàkiri kí Ọlọ́run bá kí ó ṣe àforíjìn àti àánú fún olóògbé kí ó gbé wọn ga kí ó sì jẹ́ kí àwọn ọmọ wọn náà kí wọ́n tẹ̀síwájú nínú ìṣòdodo wọn kí ó sì jẹ́ kí àwọn tí ó ti wọnú ìjọ wọn kí ó fún láǹfààní láti wọnú ìjọ. Jánásà tí ó kàn àwọn ni ti Mukaram Bashir Saib tí wọ́n jẹ́ advocate. Wọ́n wà ní Canada ní àsìkò yìí. Lahore ni wọ́n ń gbé tẹ́lẹ̀. Ní ọjọ́ 5 oṣù 5 ni wọ́n papòdà. Inna lillahi wa inna ilayhi raji'un. Ọlọ́run ọba ta wọ́n ní ìfẹ́ Ọlọ́run ọba òjíṣẹ́ ti Masih Maud àti ti khilafa. Bàbá wọn ó wà nínú àwọn ọ̀rẹ́ Hazrat Masih Maud alayhi salatu wassalam tí
ní ilẹ̀ Oshapor eléyìí tí Hazrat Masih Maud alayhi salatu wassalam tí wọ́n ti ibi tí wọ́n gbé tí wọ́n ti ní ìmísí nípa ti Muslim Maud ó jẹ́ ti ọ̀dọ̀ tí wọ́n àwọn jama Pakistan tí wọ́n mọ̀ gẹ́gẹ́ bí wòkọ́lá wọ́n wà nínú wọn tí ó sì jẹ́ ohun ìwúrí fún wọn. Wọ́n wà nínú àwọn wòkọ́lá mẹ́ta àkọ́kọ́ tí wọ́n ní àǹfààní láti fi ara jìn fún jama fún odidi 40 ọdún. Ni wọ́n ṣe ṣiṣẹ́ ní Punjab University. Wọ́n jẹ́ olùkọ́ níbẹ̀. Ìgbà tí àkọlù wáyé ní Lahore wọ́n wà níbẹ̀ nígbà náà lọ. Ọlọ́run bá dáàbò bò wọ́n ṣùgbọ́n àbúrò wọ́n ní àkọlù tí wọ́n sì papòdà. Lẹ́yìn náà ni wọ́n lọ sí Canada. Wọ́n jẹ́ ẹni tí a máa kírun dédé, a máa gbààwẹ̀ dédé, a máa kí tahajjud. Wọ́n ní ìfẹ́ Al-Qur'ani dẹ́dẹ́ tí wọ́n sì jẹ́ músí pẹ̀lú ojú Ọlọ́run ọba. Yàtọ̀ sí aya wọ́n fi ọmọbìnrin 6 sílẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Malik Tahir Sahib tí wọ́n jẹ́ Amir Jama Lahore. Wọ́n kọ wípé Muhtaram Darashid Mubashir Sahib wọ́n jẹ́ ẹni tí wọ́n jẹ́ adájọ́ tí ó ní ìmọ̀ tó kún fún ìmọ̀ lọ́pọ̀lọpọ̀. Ní inú ètò ìgbẹ́jọ́ wọ́n jẹ́ ẹni tí ó ní tó fẹsẹ̀ rinlẹ̀ nígbà tí wọ́n gbé ẹ̀sùn kan Jama Ahmadiyya lórí Kalimatu Tayyiba. Agbègbè ọ̀dọ̀ wọn ó ní ìgbẹ́jọ́ ni ó ti wáyé nígbà ṣe pé wọn ò lè gbé lọ sí ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n báyìí ni wọ́n ṣe ní ọ̀nà láti ṣe àránṣe fún jama. Báyìí ni wọ́n ṣe gbé ọ̀rọ̀ yìí sí ọ̀dọ̀ wọn tí ọ̀pọ̀lọpọ̀ magistrate àti àwọn tí wọ́n jẹ́ adájọ́ náà wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ní abẹ́ wọn. Ọ̀rọ̀ iṣẹ́ wọn ò kí ń gbé lọ sí Supreme Court tẹ́lẹ̀. Wọ́n ní Bashir Sahib wọ́n jẹ́ ẹni tí wọ́n jẹ́ ìkan nínú àwọn ènìyàn tí a jẹ́ ní ọdún 1983 ẹjọ́ tí wọ́n gbé jáde. Bashir Sahib náà kópa níbẹ̀ ní àti fi ẹjọ́ òdodo lélẹ̀. Wọ́n ti mọ̀ pé kò sí nǹkan tí àwọn lè ṣe sí lásìkò ọ̀hún ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà wọ́n ṣe gbogbo ìgbìyànjú wọn kí Ọlọ́run ọba kí ó ṣe àánú àti àforíjì fún wọn kí ó sì gbé ipò wọn ga kí ó sì jẹ́ kí àwọn ẹbí wọn kí wọ́n tẹ̀síwájú nínú iṣẹ́ rere wọn kí ó sì fún wọn ní ìfọ̀kànbalẹ̀. Lẹ́yìn ìrun inshallah máa kí jánásà gbogbo wọn. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.